Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo wá sí ti gbọ́ yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Wọ́n ti mú ọlọ́dẹ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn pé ó ṣekú pa ọwọ́ ti tẹ awakọ̀ kan ní ìlú Èkó tó fọkọ̀ gbẹ̀mí ènìyàn kan. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rírí tí wọ́n rí òkú igbákejì kọmíṣánná ọlọ́pàá nínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn márùn-ún ti pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Benue. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa ọkùnrin ọdẹ aṣọ́gbà. Kí tó tẹ̀síwájú lórí ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti mú ọlọ́dẹ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn pé ó ṣekú pa ènìyàn. Ọlọ́dẹ kan tí wọn kò tíì mọ orúkọ rẹ̀ ló yìnbọn pa ọkùnrin kan ní Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àárọ̀ kùtù ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní ó wáyé ní agbègbè Látìkò ní ìlú Ìwó. Wọ́n ní afurasí náà ló gbìyànjú láti gbé òkú náà kúrò kí ilẹ̀ tó mọ́ tí olùgbé kan ní agbègbè náà sì rí tí wọ́n sì fi tó àwọn ọlọ́pàá létí tí wọ́n sì wá mú afurasí náà lọ sí àgọ́ wọn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó wá ní wọ́n ti gbé ikọ̀ kan kalẹ̀ láti wádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọwọ́ ti tẹ awakọ̀ kan ní ìlú Èkó tó fọkọ̀ gbẹ̀mí ènìyàn kan. Lagos State Traffic Management Authority ti mú awakọ̀ kan tí ó kọlu ẹnìkan tó ń rìn lẹ́gbẹ̀ẹ́ títì tí onítọ̀hún sì gbẹ́mìí mì ní agbègbè Kùsọ̀fẹ́ ní ìpínlẹ̀ náà. Awakọ̀ náà tó kó pépà àti àwọn nǹkan mìíràn nínú bọ́ọ̀sì Toyota kan ni wọ́n ní ó ń sá eré àsápajúdé tí ó sì sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tí ó sì kọlu ọkọ̀ méjì mìíràn àti ẹnìkan tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì tí ó sì gbẹ̀mí rẹ̀. Adarí fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ará ìlú ní ìpínlẹ̀ Èkó Adébáyọ̀ Taofik fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Adarí àgbà fún àjọ LASTMA Ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Bákàrí Òkè nígbà tí ó ń pàrọwà sí àwọn tó ń rìn lẹ́bàá títì láti máa dúró sí àwọn ibi tí ìjọba ti pèsè sílẹ̀ fún àwọn tó fẹ́ wọ ọkọ̀ tó sì kìlọ̀ fún àwọn ọlọ́kọ̀ èrò àti ti aládàáni láti ṣọ́ra fún eré àsápajúdé kí wọ́n sì rí i pé ọkọ̀ wọn wà ní ipò tí ó dára nígbà tí wọ́n bá ń lọ sí ìrìn àjò tàbí rìn láàrin ìgboro. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rírí tí wọ́n rí òkú igbákejì kọmíṣánná ọlọ́pàá nínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Igbákejì kọmíṣánná ọlọ́pàá tí ó ṣiṣẹ́ ní ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní Alágbọ̀n ní ìpínlẹ̀ Èkó
Gbọ́láhàn Oyèdèmí ni wọ́n rí òkú rẹ̀ nínú ilé rẹ̀ ní ọjọ́ ajé Monday ní Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹ̀rí tí kò fìdí múlẹ̀ kan wà pé ọ̀gá àgbà náà kú látàrí pé ó gbẹ̀mí ara rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú rẹ̀. Wọ́n ní Oyèdèmí ló wá sí ìlú rẹ̀ abínibí rẹ̀ fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àjíǹde tí ó sì sọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ní òpin ọ̀sẹ̀ pé kí gbogbo wọn máa lọ sí ilé wọn láti lọ ṣe ọdún pẹ̀lú àwọn mọ̀lẹ́bí kálukú. Wọ́n tẹ̀síwájú pé ó gbẹ̀mí ara rẹ̀ ní nítorí wọ́n bá níbi tí ó sọ ara rẹ̀ sí tí òkú rẹ̀ sì rò dìrọ̀dìrọ̀. Àwọn márùn-ún ti pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Benue. Àwọn ènìyàn márùn-ún ni wọ́n ní wọ́n ti pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù àwọn agbésùnmọ̀mí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Apá ní ìpínlẹ̀ Benue. Àwọn agbègbè bíi Ìdìpọ̀, Ọ̀páhà, Odùgbò, Àpẹtẹ, Ìkòbí, Àpáta, Ìdíà àti Àdíjà níjọba ìbílẹ̀ Apá ni wọ́n ti fojú winá ìkọlù àwọn agbésùnmọ̀mí láti nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ìkọlù tó wáyé ní ọjọ́ Àìkú Sunday ni ó gbẹ̀mí ènìyàn márùn-ún gẹ́gẹ́ bí olùgbé kan ní agbègbè náà ṣe sọ. Ẹni tó pe ara rẹ̀ ní Àdájì ní àwọn agbésùnmọ̀mí náà ló ya bo agbègbè náà tí wọ́n sì ń yìnbọn lákọlákọ. Nígbà tí àwọn oníròyìn ń bá olórí ẹgbẹ́ ìbílẹ̀ ní agbègbè náà sọ̀rọ̀, AJ Àpòpọ̀ ní àwọn márùn-ún ni àwọn kò rí ní àsìkò ìkọlù náà, ṣùgbọ́n tí àwọn ti rí òkú àwọn mẹ́ta báyìí tí àwọn kò tí ì rí àwọn méjì tó kù. Ó ní àwọn kò mọ̀ bóyá wọ́n ti kú tàbí wọ́n kò sọnù lásán ni. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa ọkùnrin ọdẹ aṣọ́gbà kan. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau ti ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ikú tó pa ọdẹ aṣọ́gbà kan ní ìjọba ìbílẹ̀ Jos North ní ìpínlẹ̀ náà. Ìròyìn tó jáde ní àwọn ọ̀dọ́ tí inú ń bí kan ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday dáná sun ilé ọkùnrin àgbẹ̀ kan tí wọ́n pè ní Papa Ifeanyi ní agbègbè Àgọ́ Àrókùbà, tí wọ́n fi ẹ̀sùn kàn pé ọmọ àgbẹ̀ yìí tí wọ́n pè ní Ifeanyi gbẹ̀mí ọdẹ aṣọ́gbà bàbá rẹ̀. Àwọn ọ̀dọ́ yìí kan náà ló lọ sí oko adìẹ bàbá yìí tí wọ́n sì tún dáná sun òun náà pẹ̀lú. Olùgbé ní agbègbè náà Janet Aruna fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn. Ó wá ní àwọn nílò ìrànlọ́wọ́ ní agbègbè Àgọ́ Àrókùbà níbi tí àwọn ọ̀dọ́ ti dáná sun ilé. Obìnrin náà ní ọmọ àgbẹ̀ yìí ló ti ń fura pé ọdẹ náà ń kó adìẹ nínú oko bàbá òun tí ó sì mú un nínú ìwà olè jíjà náà. Níbi tí ó ti ń lù ú ni ó ti ṣubú tí ó sì dágbére fáyé. Ó ní wọ́n ti gbé òkú ọdẹ náà lọ sí ilé ìwòsàn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Alábò Alfred ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún tuntun ní orúkọ mi lẹ́ẹ̀kan sí olúwa fún mi lára àdéṣẹ́wọ́ káfíńtà. Kayegbo